Ògbólógbòó ni ọmọkùnrin yìí o. Fóònù Aadọrin lòun nìkan jí gbé. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kẹta ọdún 2023 yìí ni wọ́n fojú ọmọkùnrin kan tó ti jingiri nínú ìwà olè jíjà Innocent Udoh balẹ̀-ẹjọ́ májísírèètì tó wà ní agbègbè Ìyágànkú nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Fóònù Aadọrin lòun nìkan lọ jí kó. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó lọ jí fóònù nínú ṣọ́ọ̀bù oníṣòwò kan ọ̀gbẹ́ni Nwaoma Ezeko lágbègbè Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Òun pẹ̀lú ọ̀kan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ kan tó ti sá lọ báyìí ni wọ́n jọ gbìmọ̀ pọ̀ láti hùwà ibi náà ní 30 oṣù tó kọjá lọ yìí. Gẹ́gẹ́ bí àlàyé tí agbèfọ́ba ASP Shakiru Ibrahim tó gbé ẹjọ́ Innocent wá sílé ẹjọ́ náà ṣe sọ, ó ní nǹkan bíi aago 12 ọ̀sán sí aago 5 ìrọ̀lẹ́ ni ọmọkùnrin náà hùwà rádaràda ọ̀hún ní agbègbè Mọ́kọ́lá. A gbọ́ pé fóònù itel tuntun tí iye rẹ̀ jẹ́ 50 àti àlòkù fóònù tí iye rẹ̀ jẹ́ 20 tí àpapọ̀ owó rẹ̀ yóò sì fẹ́rẹ̀ tó mílíọ̀nù 2 náírà ni wọ́n ní Innocent jí ní ṣọ́ọ̀bù ọ̀hún kọ́wọ́ tó tẹ̀ ẹ́. Nígbà tí wọ́n ka ẹ̀ṣẹ̀ tí ọmọkùnrin yìí ṣẹ̀ sí létí tí wọ́n sì béèrè bóyá ó jẹ̀bi tàbí kò jẹ̀bi, orúkọ ro ọmọkùnrin náà nítorí Innocent ló ń jẹ́. Ló bá ní òun kò jẹ̀bi ẹ̀sùn olè tí wọ́n fi kan òun rárá o. Lójú ẹsẹ̀ ní onídàájọ́ tí ibi òye kàn mí ti ní kí wọ́n gba béèlì rẹ̀ pẹ̀lú 500 náírà àti onídùúró 2 ọ̀tọ̀ọ̀tọ̀. Ó sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 26 oṣù yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.